òjòrò organization bá ti ń sọ wípé. ní tèmi wàhálà òtútù ṣe o lágbo òṣèré tíátà lẹwa nàìjíríà àní òjòrò ìwọ olè ó ní àwọ́ọ̀dù AMVC èyí o bí àwọn Nollywood Yorùbá ṣe ké gbàjarè wá sórí ayélujára nìyẹn o bẹ́ẹ̀ náà ni àwọn Nollywood Ìgbò náà ò gbẹ́yìn o wọ́n ní mímọ̀ nìyàn àti owó ni wọ́n fi ń ra àwọ́ọ̀dù wọ́n ní àwọ́ọ̀dù yìí kì í ṣe àwọ́ọ̀dù tó jẹ́ pé ó dára bẹ́ẹ̀ làwọn ọmọ nàìjíríà náà ń fún àwọn Nollywood yìí pàápàá àwọn Nollywood Yorùbá náà ń fún wọn ní gbàásìgbòs lórí ayélujára o wọ́n ní pàápàá ìkan lára wọn ṣẹ̀ ṣaláìsí wọn ni wọ́n wá kán dẹ́dẹ́ wọ́n rù dẹ́dẹ́ wọ́n múra lọ sí AMVC award wọ́n tún wá lẹ́nu wọ́n fi ń pariwo ní ibi bẹ́ẹ̀ ẹ̀yìn tèmi òun wọ́ yìí òun ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tuntun sórí ayélujára o náà ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ against this award wọ́n ní irọ́ ni pápá òun ní Ìjẹ̀bú ló wá sórí ayélujára ó ní òjò ó ní irọ́ ni o ní award yìí o ó ní a film like Agẹṣinkólé produced by Fẹ́mi Adébáyọ̀ tó ní àwọn èèyàn bíi Ọdúnládé Adékọ́lá tó ní àwọn èèyàn bíi Ibrahim Chatta nínú ó ní kí fíìmù kó má lè gba reasonable award òun wọn wá ń gbé award fáwọn èèyàn tí ò make sense èyí tèmi ẹgbọ́ láti ẹnu Ìjẹ̀bú. òjòrò ọjọ́ tí organization bá ti gbìmọ̀jọ tí wọ́n ṣe kíni tí wọ́n lóyún tí wọ́n ṣe kíni tí wọ́n gbẹ̀bí tí wọ́n sì bí òjòrò sí each organization ọjọ́ yẹn organization yẹn ò tún wúlò mọ́ fún gbogbo àpapọ̀ citizen. òjòrò ọjọ́ tí organization bá ti ń sọ wípé lágbájá la máa fún lágbájá ló support wa ta ló wọ́ ẹ̀ pọ̀ jù nínú award ọjọ́ yẹn organization yẹn ò tún wúlò mọ́ from really kale to ẹ̀fẹ́ ìjókòó tó fi mọ́ return of Jelili tó wá fi ṣe kíni tó wá fi gun ẹṣin kólé òjòrò it is what it is and it was what it was. You know what we're saying, fam? òjòrò. yìí tèmi pẹ̀lú ohun tí Ìjẹ̀bú sọ yìí ní lots of celebrities bá tún sórí ayélujára o àwọn kankan ń support Ìjẹ̀bú wọ́n ní ó tiẹ̀ pẹ́ táwọn ti lose hope nínú AMVC award yìí wọ́n ní àtijọ́ tí wọ́n tiẹ̀ ti nominate Ibrahim Chatta as one of àwọn tó máa dìbò fún làwọn ti mọ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ òun ni award yìí bẹ́ẹ̀ àwọn kan náà ń sọ pé ó yẹ kí fíìmù Agẹṣinkólé Fẹ́mi Adébáyọ̀ tó produce òun ló yẹ kó lè win reasonable award wọ́n ní ṣùgbọ́n ó ṣe ní láàánú sọ pé mímọ̀ nìyàn àti owó àti wípé àwọn tí àwọn AMVC bá fẹ́ gbé àwọ́ọ̀dù fún ni wọ́n ń gbé fún wọn ni wọn kì í wo iṣẹ́ àbí talent artist kí wọ́n tó ní wọ́n gbé àwọ́ọ̀dù fún àwọn ènìyàn kò tẹ̀ jẹ́ pé the likes of Bashagin the likes of Bimbo Adenoye wọ́n win award àtàwọn kọ̀ọ̀kan náà ṣùgbọ́n wọ́n ní àwọn tí wọn ò tọ́ sí ní eré orí ìtàgé òun ni wọ́n gbé award fún bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tún sórí ayélujára ni wọ́n ń fún àwọn eléré orí ìtàgé yìí ní gbàásìgbòs wọ́n ní wọn ò tiẹ̀ bìkítà wọn ò tiẹ̀ nítara ọmọ ènìyàn wọ́n ní ọjọ́ wo ni Murphy Àfọlábí ló ṣe papòdà tí wọ́n wá jóbi eléyìí tínú wọn ń dùn tó ń tiẹ̀ tún lórí láyà tó wá fi ń kígbe sọ pé òjòrò nìkan àbí òjòrò kọ́ nìkan wọ́n ní ó yẹ wọ́n lè máa fi ọ̀wọ̀ wọ́n lè tiẹ̀ lè họ́nà Murphy Àfọlábí lẹ́ni tó ṣẹ̀ ṣaláìsí tó ti pọ̀ ọjọ́ méje nípa wọn ti expect sọ pé wọ́n lè kàn dẹ́dẹ́ wọ́n lè wù dẹ́dẹ́ wọ́n lè lọ sí AMVC award wọ́n ní ìṣẹ̀bẹ́ni tó bá wà láyé lòun lọ sí AMVC award lòun sọ pé wọ́n ṣì tì ó. ní nǹkan tí àwọn Nollywood Yorùbá yìí ń ṣe wọ́n ní kò dára ni o wọ́n ní kò yẹ kí wọ́n rí wọn ní ibi tó ti ń jó lórí AMVC award débi tó tẹ̀ fún wa ń pariwo bó tiẹ̀ jẹ́ wípé àwọn kankan náà takùn wọn o wọ́n ní sẹ́wọ̀n Nollywood Yorùbá yìí dọ́gba Murphy Àfọlábí ni àbí wọn ò ṣojúṣe wọn tó níbi ìsìnkú Murphy Àfọlábí ni bí àwọn kankan náà ṣe ń sọ ni o wọ́n ní kò yẹ kí àwọn èèyàn kó wá máa sọ̀rọ̀ bí eléyìí sí àwọn Nollywood actors o wọ́n ní because another burial arrangement ṣe máa bẹ̀rẹ̀ lénìí ni wọ́n ní tí wọ́n bá wá rí wọn kán yọjú ìgbà yẹn náà lè máa sọ̀rọ̀ tí ò dáa sí wọn bí wọ́n ṣe sọ nìyẹn ẹ̀yin tèmi bó ṣe ń lọ lórí ayélujára nìyẹn pẹ̀lú AMVC award pẹ̀lú àwọn Nollywood Nàìjíríà pàápàá àwọn Yorùbá ẹ̀yin tèmi kílẹ̀ fíìmù ṣé fíìmù kó yẹ kí Agẹṣinkólé that is produced by Fẹ́mi Adébáyọ̀ ṣó yẹ kó win ni àbí Ibrahim Chatta táwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sọ pé ó yẹ kán tiẹ̀ nominate
sọ pé wọn ò nominate abẹ́yìn tèmi kílẹ̀ fíìmù pẹ̀lú ikú Murphy Àfọlábí sẹ́yìn fíìmù pé kò yẹ káwọn Nollywood actors kan lọ fún AMVC award ni abẹ́yìn tèmi kílẹ̀ fíìmù kọ́ lọ́n ṣàánú fún wa. Okay, bye, see you later guys.